sọ pé kò sáyé ẹ má bàjà o nítorí wípé ẹni ayé bá ń ṣe kì í mọ̀ páyé ń bẹ. Ẹ káàbọ̀ sórí ètò Pẹ̀ntórí Reality Show. Olúwaṣeun Àkànjí lórúkọ mi. Amúkùn tí mo bẹ̀rẹ̀ yìí, ìrìn àjò ọmọbìnrin kan ó sì bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ tí ìyá rẹ̀ lọ́kọ 4 ọmọ 4 tí ìrìn àjò ayé tiẹ̀ náà ti wá ń jọmọ́ bẹ́ẹ̀ tó wá polongo síta pé àǹtí Ṣeun ẹ gbà mí. Ìrìn àjò yìí náà ló bá mi tí mo fi di aṣẹ́wó, tí mo kúrò lÉkòó tí mo gba gádà lọ ṣaṣẹ́wó. Ẹ wò ó, a jọ gbádùn ètò yìí ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbààwẹ̀, a jọ fètò yìí sínú ni. Torí ẹ̀ la ṣe ń ṣe ní sísẹ̀ntẹ̀lé, torí pé kí ni jẹ́jẹ́ báyìí léégún àgbà máa ń jó. Èmi a sì máa sọ kinní kan fún yín o, kò sẹ́ni tó kọjá àdánwò o. Ìyá mi lọ́kọ 3, kò wù mí kí n lọ́kọ 3, ọ̀rọ̀ ẹnu kọ́ o. Bó o bá kọ́kọ́ 3 ó ní kó o tó kúrò láyé. Iṣẹ́ bọ̀ ṣoògùn, bá a ṣe wáyé páàrí bẹ́ẹ̀ náà là ń rí. Ọmọbìnrin yìí ní pé òun àtọkọ òun jọ ń lọ sí ṣọ́ọ̀ṣì o. Bàbá ṣọ́ọ̀ṣì máa ń gbàdúrà fáwọn. Ọkọ òun ti fi ṣẹ́lẹ̀ kó lè bá a lè tọ́jú òun nígbà tí oyún òun kọ̀ tóun òbí oyún òun fọ́dún kan. Eléyìí wá fà á, kò sí mọ́ọ̀ṣì lọ́wọ́ àwọn, àmọ́ àwọn mẹ́ǹtẹ́ẹ̀nì àwọn ṣègbélé ayé àwọn lọ bẹ́ẹ̀. Ọkọ òun ní ṣọ́ọ̀ṣì táwọn ń lọ, olówó máa ń wá síbẹ̀. Olówó kan abọ́kọ òun ríṣẹ́ sí ìlú Lẹ́kì. Lẹ́kì ìlọ́kọ òun ti ń ṣiṣẹ́. Hòtẹ́ẹ̀ náà níbẹ̀ o. Ọkọ òun máa ń pa owó láti di kíní agbówó yẹn wálé. Àárọ̀ ọjọ́ kejì a lọ sánṣò sí báǹkì, a gbàbíṣẹ́ lọ bó ṣe máa ń ṣe nìyẹn. Ọkọ òun nífẹ̀ẹ́ òun tóun náà sí mọ̀. Nígbà tó ti ṣiṣẹ́ yìí lọ, àwọn gbalé gidi. Ilé táwọn gbà, àwọn gbalé gidi, àwọn wà òkè. Ó sì ń tọ́jú òun. Òun sì nífẹ̀ẹ́ ọkọ òun gidi gan. Òun náà sì nífẹ̀ẹ́ òun tóun mọ̀. Ó wá jíjọ́ kan o, àbẹ́ẹ̀ rí bí in tí ó bá ṣe ni. Ẹ̀yin ìyàwó ní ẹfẹ́ lẹ́yìn ṣàríkọ́gbọ́n. Ó lóun bá pọkọ òun. Olówó orí mi, alẹ́ nobody. Ọkọ mi bó ṣe mọ́ ń gbówó wá lálẹ́ yìí, ilé díẹ̀ mọ́ súnkó tó dé. Ẹ̀rù ń bà mí. Ọkọ mi jẹ́ àṣẹ báyìí. Tó o bá ti lọ síbi iṣẹ́, wábì kan máa sùn. Tó bá ti di wíkẹ̀ndì kẹ́ ẹ máa wálé. Torí òun mọ̀ pàlágídí lọ́kọ òun. Bó lè bá dá lọ́nà tó fẹ́ gbowó ọwọ́ rẹ̀ kò ní gbé lẹ̀ àfi tán bá gbẹ̀mí ẹ̀. Òun ò sì fẹ́ sún, òun ò fẹ́ jókú ọ̀sẹ̀ gẹ́gẹ́, òun ò fẹ́ sunkún lórí ọkọ òun. Òun bá sọ fọ́kọ òun o, ọkọ mi, olówó orí mi, jọ̀ọ́ wábì kan máa sùn níbi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́. Ọlọ́kọ òun bá gbà, kò kọ́kọ́ fẹ́ gbà o. Bẹ́ẹ̀ ni òun wá sọ fún dáàdì ṣọ́ọ̀ṣì, ẹ bá ń bá sọ̀rọ̀ kó wábì kan máa sùn níbi iṣẹ́. Ibi tó lè sùn wà ń bẹ́ẹ̀. Bó ṣe ń wálé yìí ẹ̀rù ń bà mí. Ó bá lóhùn ti gbọ́. Dáàdì bá sọ̀rọ̀, ó bá sọ bìkan bí iṣẹ́. Ó ní ibi tí ṣòro ayé òun ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ọlọ́kọ òun wálé wíkẹ̀ndì. Nígbò yá, ó dọ̀sẹ̀ 2 kò ní wálé. Nígbò yá, ó dọ̀sù kan kò ní wálé. Tó ń bá lọ lọ́tùn, tó ń bá lọ lósì, wọ́n á ní pé ọkọ òun wọ́n máa ń jíṣẹ́ fóun. Ọkọ ẹ̀wẹ̀ o, ọkọ ẹ̀ o, kìíní kan o, òun á ní ọkọ òun jẹ́rìí ẹ̀. Tí wọ́n bá sọ pé ọkọ òun gun orí ẹlòmíì, òun á sọ pé irọ́ ni ọkọ òun ò gun orí ẹlòmíì. Tí wọ́n bá sọ pé ọkọ òun ṣe gbá kò wọ́n ní láéláé, ọkọ òun ò ṣe. Àmọ́
àǹtí Ṣeun àsọkọ òun ti bọ́ wá, àsọ ti bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n ń fọkọ ẹni panilẹ́kún. Mo gbàládùá àtẹ̀mí àtiwọ́ tó ń wò mí, ọkọ wa ò ní sí ìrìn lọ́dọ̀ àwọn tí wọ́n ń fọkọ ẹni panilẹ́kún. Ó ní òun ṣáà ń ṣe lọ bẹ́ẹ̀, òun mú mọ́ra, òun ò fẹ́ sọ fún ẹnìkankan, òun ò fẹ́ sọ fún ìyá òun. Báwo lòun ṣe fẹ́ ṣe tí ó ṣe náà kọ òun ò wálé mọ́, òun sunkún lọ sunkún sósì. Àsọkọ òun ti ríṣẹ́ mi níbẹ̀, iṣẹ́ tó ń ṣe yẹn ó ti fi lé, ó ti wá ríṣẹ́ mi tó tún wá dáa, ó ti rí i. Ó ní òun bá múra ńjọ́ náà, òun bá gbàbẹ̀ lọ kóun lọ bọ́kọ. Kí ló wá ṣe, ló wá ṣe kíní kan ẹ mọ̀, ọkọ òun ti bọ́ wá o. Ìgbà kan àwọn tiẹ̀ máa ń pera àwọn tí ò bá wálé á fowó oúnjẹ ránṣẹ́. Nígbà tó yá àwọn ò bára àwọn sọ̀rọ̀ mọ́, ọkọ òun ò sì fowó oúnjẹ ránṣẹ́ sílé mọ́. Bóun ṣe kò sí nìyẹn o, òun ò fojú kankan òun. Nígbà tó pẹ́ ibi tóun wà tóun ò rí bá sọ̀rọ̀, ó ti kó omi tó ti ń ṣiṣẹ́. Ó ní bóun ṣe kú bẹ́ẹ̀ nìyẹn tóun lọ sọ́dọ̀ mọ́mì òun padà. Ìgbà tọ́rọ̀ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀, òun ò sọ fún mọ́mì òun torí òun mọ̀ pé ilé ọkọ lòun wà, kóun má sọ fún mọ́mì òun, òun ò fẹ́ fọkọ òun lẹ̀. Ó ní tó bá sọ fún òun pé òun àtọkọ òun lè fira àwọn lẹ̀, òun á sọ pé irọ́ ni. Ó ní bóun ṣe jòrò lé nìyẹn, ọ̀dọ̀ mọ́mì òun nìyẹn o. Ó ní ìyá ẹlẹ́ẹ̀kejì wá ju ìyá àkọ́kọ́ lọ. Tí kékeré bá ti ṣẹlẹ̀ báyìí, òun rógo. Tí kékeré bá ti ṣẹlẹ̀ báyìí, òun rógo. Ó ní mọ́mì òun tóun ti lọ ilé ọkọ, tóun ti wà nílé ọkọ, tóun ti dágbé tẹ́tẹ́, tóun ti yọ ókè. Mọ́mì bá expect pé kóun máa bá wọn gbọ́jà lórí, kóun máa kiri ọjà. Tóun bá lóun ò ṣe wàhálà ni, wọ́n ní fóun lóúnjẹ, wọ́n ní ṣe kíní. Ó lóun ṣàbẹ̀rẹ̀ wàhálà yìí. Ìgbà tó yá bóun ṣe pàdé ọkùnrin kan ni, ó ní married man ni o, ó ṣàlóun fẹ́ déètì o. Ó lóun ò fẹ́ gbà, ó nítorí pé gbogbo táìmù tóun sọ yìí òun ò kúndùn ìbálòpọ̀. Ó ní òun ò kúndùn ìbálòpọ̀. Lẹ́yìn tó ti bẹ̀ jí òun, ọkùnrin kejì tún lọ kọ òun yìí. So òun ò kúndùn ìbálòpọ̀. Ó ní bí máyì sí náà fẹ́ fẹ́ òun wá ní òkè, àwọn àjọ ń déètì ara wọn. Máyì wá fẹ́ ṣe birthday, ó bá invite òun, òun láwọn ọ̀rẹ́ òun àwọn máa lọ. Ìgbà tóun máa dé, títì nìyá àwọn ti já òun sí òun. Títì pẹ̀lú pé òun ti bímọ, ìyá àwọn já òun sí òun títì. Ibi tóun sì rò pé ilé ti pọ̀ jù, kíní kan, ó ní bóun ṣe kúrò lọ́dọ̀ ìyá àwọn nìyẹn. Ó ní ọ̀rẹ́ òun kan, ó ní ìyẹn òun bá lọ síbi alágbo, òun ló ń ta àgbo kan. Ọmọ lọ síbẹ̀ ìbẹ̀ ló ti ń ta àgbo. Nígbà tó ń fi débẹ̀, bọ́tà ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Wípé ṣé òun nìkan ni òun tà jù, òun ṣe kíní kan jù, òun dẹ̀ rówó lójú wọn àti rí báyìí, òun ara ṣọ sára, òun ní má ní ìdọ̀tí lóhun. Ìgbà tí wàhálà ẹ̀ pọ̀ jù, ó ní lédì kan tó máa bóun ra flusher nígbà tó ń fi ń ta àgbo. Ó ní lédì ẹ̀nà wá lọ sọ fún pé ẹjọ́ ẹgbàá mi, òun tó fẹ́ gbé lédì ṣàgbà òun kò máa bọ̀. Ó ní lédì máa ń ṣe ìkànnà irun ojú, ó láṣọ fi iṣẹ́ ìkànnà àti irun ojú bojú ni. Ìgbà tó ń débẹ̀, ó bá sọ pé òun ò lè máa lọ ṣiṣẹ́ fún ẹ kó máa jẹ́ o. Tó bá kiri ṣiṣẹ́ tó ń ṣe yìí, àwọn olóòtú mọ́mì ẹ̀ ló ń gbé o, mọ́mì náà wà bẹ́ẹ̀ o. Àwọn òdìjọ gbé o, bá ní iṣẹ́ wo lẹ́ ṣe, ó bá ní iṣẹ́ aṣẹ́wó, òun ní iṣẹ́ aṣẹ́wó pa. Òun tó pé òun ò fẹ́ràn kó máa ní ìbálòpọ̀. Ló bá ní tó bá kiri iṣẹ́ aṣẹ́wó tí mò ń ṣe yìí, wàá kú òun bíbá ẹni o. Ó lóun máa ronú pé kí lóun fẹ́ ṣe. Tó bá padà sílé, ilé ò ṣe padà sí, ọ̀nà ò ṣe padà sí, kí lóun fẹ́ ṣe. Ó ní àǹtí Ṣeun, ó ní mo bá gbọ́dọ̀ ṣe iṣẹ́ aṣẹ́wó. Ó ló bá ra aṣọ, ó ní ó wá sọ fún pé aṣọ tó máa wọ̀ lé lónìí, aṣọ ilé ìkẹ́, ó fi gbá, ó lóun máa ń wọ ṣọ́ọ̀tì aṣọ òun ni wọ́n máa ń sọ̀tù, bọ̀dé eléyìí tó wá kọjá bẹ́ẹ̀. Ó ní aṣọ tó máa wọ̀ rè o, alẹ́ ìyàjọ́ ń lọ, ó lóun bá lóun ti gbọ́. Ó ní kó tó kú òun ti fún àwọn orientation tó máa ti débẹ̀, tó bá sọ pé àwa yóò ní ṣàṣọ bó ṣe máa ń sọ̀rọ̀. Ó ní tó bá sọ pé how much, kó sọ fún wọn pé 300,000. Wọ́n tó bá jẹ̀ máa ná òun, kó sọ pé 200, wọ́n bá máa ná ẹ̀ pátápátá ìwọ̀n fún ẹ ní 150 per night. Bó ṣe rí mo ṣe ń sọ fún yín o, mi ò hádìí mọ́ o, mi ò jẹ́ sí ìyókù wò bẹ́ẹ̀. Ó lóun bá fún òun ní ọba nígbà bó ṣe máa ṣe nìyẹn, bó bá ti dé kó máa jó kó máa ṣe kí wọ́n bá mú un débẹ̀ kó jọ owó kó jọ nǹkan kan. Ó ní bọ̀dọ̀ òun jẹ́ ohun tó pupa, àmọ́ kó sọ fún yín. Ó lóun bá débẹ̀ àǹtí Ṣeun, ó lóun mọ̀ jà láàrin fẹsẹ̀ sí o, ọmọkùnrin kan báyìí lóun pàdé.